Ẹ̀yin ọmọ yahoo, ẹ̀yin ni mo fẹ́ fiṣẹ́ yìí kalẹ̀ fún. Bàbá ńlá locking client ni. Ọ̀gbọ́ locking client ni. Ní tó jẹ́ kí n fẹ́ fiṣẹ́ yìí kalẹ̀ ni pé ẹ̀yin ọmọ yahoo là ń jẹ. Ẹ̀yin lẹ ń fún wa lówó gidi. Lẹ́yìn lẹ́yìn náà tó wá rè ó tún jẹ́ kó lè dínkù. Nǹkan tí mo rò nìyẹn. Ọmọ kankan pè mí ni ọmọ yẹn ní àfá ẹjọ́ ẹ bá mi fiṣẹ́ locking client lẹ̀. Tó bá ti lè ṣe confirm ni kò ná lówó púpọ̀. Ó dá mi lójú síwájú Ọlọ́run ó ti báyé kò sí wá ní fún ọ lówó. Yóò san owó gidi fún ọ nífà. Kì í ṣeré o. Bá mi share rẹ̀ ni kò dì bá mi ṣe kíni yìí kó bá mi share rẹ̀ kó go viral kó dẹ̀ bá mi ṣe kíni yìí kó tẹ love kó dẹ̀ tẹ like tó bá fẹ́ kó ṣiṣẹ́ fún ẹ. Locking client tó yá wèrè ni. Jẹ́ kí n farabalẹ̀ ṣàlàyé sẹ́yìn fún ọ dáadáa ní ìṣẹ̀ṣẹ̀ máa ṣe fún yẹn. Lọ lè wá fọ́tò èyí tó ń lò fún. Wà á tún wá fọ́tò èyí tóun náà ń lò fún ọ. Ẹ̀yin fọ́tò ẹ̀ méjèèjì. Fọ́tò ti client yẹn gangan wà á print méjèèjì jáde. Ọ̀gbọ́. Wá bá mi wá òrí àti oyin. Wá bá mi po òrí àti oyin yẹn bá mi po méjèèjì papọ̀. Wá bá mi wá àkùrọ̀ bá mi mú àkùrọ̀ aláǹtakùn 9 tàbí 16 ni ó tẹ̀ wá. Bá mi lọ tí ó kúnná tí nǹkan kun ò sì ní ta dànù ń bẹ́. Ọ̀gbọ́. Má jẹ́ kí nǹkan kan ta dànù níbẹ̀. Ó wá bá mi fi ra ojú fọ́tò méjèèjì ni. Ó bá mi fi ra ojú fọ́tò méjèèjì ni dáadáa. Tó bá ti wá fi ra fọ́tò méjèèjì tán tó ti yé ojú fọ́tò méjèèjì yẹn tán dáadáa. Ó wá ṣẹ̀ṣẹ̀ fi orí yẹn sí. Orí yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá fi sí. Tó bá ti wá fi orí yẹn sí tán àti oyin yẹn ó wá lẹ méjèèjì papọ̀ mọ́ra wọn ní dédé. La ilaha illallah. Fọ́tò méjèèjì wọn lẹ méjèèjì papọ̀ mọ́ra wọn dédé. Bá mi wé ní òwú funfun àti dúdú. La ilaha illallah. Fún ọ tó bá fẹ́ pè mí 09046760686. Nítorí ẹ̀yin ọmọ yahoo là ń jẹ. Àníkẹ́ jẹ́ ó gidi. Bàbá ńlá locking client nìyẹn o. Má fi ṣeré o. Tó bá rí ṣe wàá dúpẹ́ o. Yóò mọ̀ tẹ́ ó sí ọ ní sá. Nítorí bó ṣe di lówó dúdú àti owó funfun ó wà lọ lè bá mi fi sùn. Ó bá mi fi kọ́ igi. Tátẹ́gùn ọmọ gbé lọ báyìí. Tí ó mọ̀ gbé bọ̀ báyìí. Tí ó mọ̀ gbé lọ báyìí. Tí ó mọ̀ gbé bọ̀ báyìí. Wallahi tallahi summa billahi la ilaha kò jù báwọn lọ. Ọmọ yahoo tó bá ṣe ayé rẹ̀ ti dá o. Tó bá rí ṣe inú rẹ̀ ti dùn o. Tó bá fojú di inú rẹ̀ ti dùn. Tó bá wá lè ṣe jẹ́ bọ́ ṣe. Ìkan tó kàn nídìí ni pé fọ́tò tó ń lò fún àti fọ́tò rẹ̀ ó send ẹ̀ sí mi ó ti tán. Àtowó kí n bọ́ ṣe kó wá wo bóyá ó lọ́ọ̀kì àbò ní lọ́ọ̀kì. Bàbá ńlá lọ́ọ̀kì gidi ni. Ìwọ ni ó mọ̀ sí lọ́jọ́ kú. Títí ẹ ní ó mọ̀ sí. Mo sọ bẹ́ẹ̀ fún. Kò ní ṣe tẹ́nìyàn kan mọ́. Ọ̀n pa ti nọ́ọ̀kì nìyẹn. Gbàgbé pé kíní kan o. Ẹ̀yin ọmọ yahoo èmi fi ti yín ṣe o. Ẹ̀yin tẹ́wọ́ gidi sí wa. So àwa náà gbọ́dọ̀ fún yín ní nǹkan gidi. Ọ̀gbọ́. Ó dẹ̀ tún jẹ́ kó lè dínkù ní Nàìjíríà kí ní gbòòrò. Iṣẹ́ wo ni ìwọ náà rí mọ́ nísìn. Àníkà náà làwa náà fi ń fún yín iṣẹ́ gidi pé kẹ́ lò kó rẹ̀ jẹ́ o. Èyí nìkan ni mo kàn fẹ́ kó ṣe ni pé tó bá fẹ́ bẹ́ mi ṣe má pa ọ́ fún mi. Tó bá pa ọ́ fún mi mo lè pa ọ́ o. Tí màá gbé ẹ dìde tán tí màá ṣe oríṣiríṣi iṣẹ́ fún ẹ mo bọ́ locking client èyí tí mi sùn yìí ní sùn bẹ́ẹ̀ èyí tí màá bẹ gbé lọ sórí ìta wàá káàsì gidi wàá sọ pé ò mọ mímọ́ yóò yọ lọ́wọ́ o. Bó ṣe jẹ́ nìyẹn.